gbogbo ọmọ Nàìjíríà wọ́n máa fẹ́ dájú case Afsoro ẹ̀dẹ̀ ń wòran wọ́n lọ ilé ẹjọ́ ní ọ̀sẹ̀ tí amútàn yàbí I think it was not on 4 àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ before ilé ẹjọ́ tí wọ́n lọ yìí eléyìí tí wọ́n lọ before this one lọ́ọ̀yà ìjọba àti lọ́ọ̀yà Afsor ni wọ́n parí atótónu wọn ẹlẹ́rìí ìjọba tó jẹ́ ọlọ́pàá ó dẹ̀ play video ibi tí Abdulrahman fún rẹ̀ ti jẹ́wọ́ bóun ṣe yanjú Afsor ó jẹ́ pé òun fi àfọ̀ṣẹ bá sọ̀rọ̀ láti ibi tó wà pé kó wá sílé òun gbà tó délé òun ó ní ibi tó ń ti ń bá sùn lọ́wọ́ ló ń ti yí lọ́rùn ó jẹ́wọ́ bóun ṣe bóun ṣe lọ da ẹ̀yà rẹ̀ sínú dustbin àti bóun ṣe pé àwọn kan wọ́n dẹ̀ check fóònù ẹ̀ lóòótọ́ àwọn tó béèrè èròjà tó kù lọ́wọ́ wọn ẹni tó béèrè atari lọ́wọ́ ẹ̀ ẹni tó béèrè ọwọ́ ọgbọ́ lọ́wọ́ ẹ̀ ewé ọgbọ́ lọ́wọ́ ẹ̀ I think they were almost 4 number tí ó béèrè àwọn kan lọ́wọ́ wọn bọ̀ àwọn yẹn wòra kì í ṣe pé àwọn yẹn bá ara nǹkan tó ẹ̀yà ara tó kùn ó kàn béèrè àwọn nǹkan bí atari kìíní kan lọ́wọ́ àwọn yẹn òde kò jẹ́ sọ́wọ́n tí wọ́n fẹ́ fi ṣe fún àwọn tó ń fẹ́ fi ṣe fún àwọn yẹn so ṣùgbọ́n àwọn yẹn náà wọ́n sì ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n fẹ́ máa jọ́sìpọ̀ tó wà láàrin àwọn àtẹ̀ that was last court tí wọ́n lọ ṣùgbọ́n eléyìí tí wọ́n wá lọ yìí tí wọ́n ti ní àwọn lọ́ọ̀yà tiẹ̀ náà wọ́n máa sọ àtúntò tiwọn ẹni kí ló sọ Abdulrahman ní nǹkan tó ń sọ nínú fídíò yẹn tó ń ti ṣàlàyé wípé òun fún ara òun yín Afsor lọ́rùn ó ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o pé nǹkan tó jẹ́ kó ń sọ ni wípé torí pé àwọn ọlọ́pàá dún kòkò mọ́ òun wọ́n fìyà jẹun lòun sì parọ́ mọ́ra ó ya iná lẹ́nu ó ní òun kọ́ lòun yín Afsor lọ́rùn pé ìgbà tí Afsor dọ́dọ̀ òun torí pé ó ti pẹ́ tó ti máa ń sọ pé òun fẹ́ wá kí wọn torí pé òun dẹ̀ bísì gẹ́gẹ́ bí iṣẹ́ àfáà tó ń ṣe òun bísì gidi pé ṣùgbọ́n gbà tó ń wá ráyè ìjọ yẹn wá ní kó wá gbà tó dẹ̀ dé ó ní òun fẹ́ jẹun dẹ̀ lọ́rọ̀ oúnjẹ fún gbà tó ń jẹun yẹn lọ́wọ́ ni kò mọ nǹkan tó ń ṣe mọ́ òun dẹ̀ describe pé ó ní ọ́sà ó tún ní àìsàn sémìsémì òun ṣáà dúdú òun wọnú báàgì ẹ̀ láti wọ ìhélà ó ṣáà sọ ọ̀rọ̀ yẹn bálabàla ṣùgbọ́n ẹlẹ́mìí gbà ó wá nígbà tẹ́lẹ̀mìí gbà kí ló tó pe àwọn òbí ẹ̀ ó ní nǹkan tó fà ní wípé torí pé bàbá òun náwó sí kóun fẹ́ nígbà bẹ́ẹ̀ òun náwó sí kóun fẹ́ bàbá ẹ̀ sọ pé òun ò kàwé lórí bẹ́ẹ̀ ni òun ò sí lè pe bàbá ẹ̀ wọ́n ní bọ̀ nígbà táwọn bàbá ẹ̀ padà pé ṣògbúrò ọmọ wọn kí ló tó fi jẹ́wọ́ ó ní ẹ̀rù ló bà so ó ní nígbà tóun wà mọ́ nǹkan tóun máa ṣe òun wá lọ rọra òun yóò òun wá lọ ra ọtí òun mú ọtí yóò dáadáa nígbà tóun wà mú ọtí yẹn tó ń tán pé kóun lè fi gbé stress yẹn kó lára ọtí yẹn ló wá tìun tóun fi wá kún wẹ́lẹ́wẹ́lẹ́ ọtí yẹn náà ló tìun tóun fi lọ dá sí dọ́sílẹ̀ àlàyé tó ṣe nílé ẹjọ́ nìyẹn now láàrin mi àti kí ló wá máa ṣẹlẹ̀ lórí ìdájọ́ yìí lọ́ọ̀yà Abdulrahman mùsùlùmí ni o Abdulrahman tó parí rọ́nà mùsùlùmí ni o mo fẹ́ kí nǹkan yé ẹ̀yin mùsùlùmí tẹ́ bá sọ pé àwọn kan máa wọná àwọn kan máa wọná àbí àwọn ìwà tí lọ́ọ̀yà Abdulrahman wù yìí ṣé kò lè gbé wọná kéèyàn rí ojú ọ̀nà lẹ̀ kó dẹ̀ wọ́n wọnú gbó lọ tó bá dẹ̀ dọ̀là irú lọ́ọ̀yà yẹn náà dẹ̀ jáde á ní àwọn ẹlẹ́bọ̀ wọná á ní àwọn kìrìsìtẹ́nì wọná torí pé wọ́n ṣẹ̀ sí mùsùlùmí èèyàn ṣẹ̀ sí mùsùlùmí kò ní kó má wọná tó bá wùwà tí ò tọ́ Abdulrahman yìí àfáà náà mà ló pe rẹ̀ tábàmọ̀ ni wọ́n máa ń ṣe ìfẹ̀hónú against àwọn religion tó kù náà máa jáde àmà nẹ́ẹ̀sìn àfáà lóhùn ẹ̀sìn mùsùlùmí kò sí náà tó ṣẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn dáadáa ni ẹ̀sìn àlàáfíà ni ṣùgbọ́n kí wọ́n lè tẹ̀yìn àfáà kan wá dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ń sìn tẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ bọ́ àbí ẹ̀yin àfáà kí ló tẹ́ sọ̀rọ̀ sí pé ẹ fẹ́ ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Afsor gbogbo yín wá dákẹ́ ń sìn ẹ wo orú ọ̀rọ̀ tí ó sọ ní kóòtù yẹn nílé ẹjọ́ yẹn so ó ti mọ̀ pé lábẹ́ òfin téèyàn bá mu ọtí tàbí téèyàn ya wèrè wọ́n ní ó wà lọ́ndà clinical influence torí bẹ́ẹ̀ adájọ́ máa ń fi ojú àánú wo ẹni bẹ́ẹ̀ tó bá dáràn ló jẹ́ kí wọ́n ní kó sọ orú ọ̀rọ̀ yẹn just imagine that then ìkejì ó sọ̀rọ̀ kan ó ní bàbá Afsor fọwọ́ sí kóun fẹ́ ló ní bàbá fi máa ń sọ wípé ibi tí ọmọdé jókòó sí ibi tí àbá jókòó sí tó ń wo ọ̀kánkán tọmọdé gun àkàbà kò lè rí nǹkan tàgbà yẹn rí so ta ló mọ̀ bí irú nǹkan yìí ní bàbá ní ara ti sọ bàbá yìí fún tí bàbá yìí fi ní kó má fẹ́ ẹ̀kọ́ tó dẹ̀ yẹ fún ẹ̀yin ọmọge wòyí tàbí ẹ̀yin ọ̀dọ́ wòyí àtọkùnrin àtobìnrin ẹ gbà mọ̀ràn lẹ́nu àwọn obìnrin kẹ́ tó máa tẹ̀lé ọkùnrin kan tàbí obìnrin kan kiri ẹni bọ́ sọ́wọ́ o. This is Adomade. Bye for now. Ade Omade, advocates for the masses.